ṣẹlẹ̀ mo kíwa mo kíwa o. Ẹ̀yin èèyàn mi, Olúwo wá wò wípé kí lòun lè ṣe o, kí ló tún lè ṣẹlẹ̀ gangan tó tún máa láòdò o, torí ìwọ tó bá rí Gumi Olúwo wàá mọ̀ wípé ó láìkì kan máa jẹ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu from time to time. Ó láìkì kó má kúrò lórí lójú limelight kí everybody máa gbé Olúwo bí Olúwo ń bí. Ó wá wò wípé kí ló tún kàn tó yẹ kó ń ṣe kí ariwo lè lọ dànù. Ọ̀rọ̀ eléyìí ò fariwo. Brother mi yẹn lèmi kàn máa sọ wípé ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ pé ẹ bá sọ̀rọ̀. Ṣé rí ọ̀dọ̀ Gumi Olúwo tó mú friendship lọ yẹn ó máa yọ sílẹ̀ o. Ó máa lẹ́yìn fún kí gbogbo iṣẹ́ tó ti ṣe tí gbogbo ọmọ Nàìjíríà ń fún ní support wípé brother wa ni ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ má yiri èwò kó má jẹ́ wípé ìṣẹ́jú kan báyìí bí Nàìjíríà ṣe gbà tí náà ṣe máa sá fún. Torí èmi ò mọ nǹkan tó fa oyè láti ọ̀dọ̀ bí àbá tẹ̀ máa fi very dark man jẹ oyè. Ṣé bí ti Gumi Olúwo ni? Ṣé bí ti Gumi Olúwo ni? Gumi Olúwo fi wò ó fi very dark man ó fi jẹ Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá. Ṣó o ti rí? O ti rí fídíò? Jọ tẹ̀lé mi wá wo gbogbo ẹ̀. Baba don't collect chieftaincy title. You know why? Baba don't collect chieftaincy title. You know why? Baba don't collect chieftaincy title. 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 If you don't know, not today. You understand? Don't punish the war. Don't punish Mario Wazobia. Don't punish every Nigerian. We don't want better for this country. Where we did that song?
yìí jẹ́ ìwó ọ̀nà ìwó pápá ìwó ọ̀nà àbí kí lẹ ní ká kọ́ Olúwo Gumi Olúwo ni ó náà fi very dark man jẹ oyè Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá what a combination ẹ jọ̀ọ́ ṣé kinní yẹn nítumọ̀ létí yín Atáyéṣe one of Nigeria Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá so VDM ti dòrìṣà lọ́wọ́ Sheikh Gumi Olúwo very dark man òun ni Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá so very dark man ti become òrìṣà lọ́wọ́ Gumi Ìwó ó dẹ̀ ní Ọ̀rúnmìlà kò ń ṣòòṣà o ó ní àwọn Ọbàtálá ńkọ́ wọn ń ṣòòṣà o ó ní gbogbo àwọn òòṣà tí wókù tí wọ́n ń sìn nílẹ̀ kóòtù ajíire ó ní wọn kì í ṣòrìṣà pé Ọlọ́run kẹ̀yìn sí wọn ẹ jọ̀ọ́ ní ìgbà táwọn yẹn ń ṣòrìṣà okay very dark man brother wa yẹn òun ni òrìṣà ńlá ń sìn ó ti dójú ẹ̀ ọ̀rọ̀ yẹn ti ń yé àbí ṣó ń yé anyway lórí ọ̀rọ̀ ti Gumi Olúwo èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ ńbẹ̀ because gbogbo yín lẹ rí oríṣiríṣi nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó believe yìí pé gbogbo nǹkan tóun bá ṣe àwọn ọmọ Yorùbá a ní láti máa pariwo ẹ̀ àwọn tó bá dẹ̀ fẹ́ pariwo ẹ̀ ló fẹ́ pariwo ẹ̀ lọ́dọ̀ ti tèmi very dark man lèmi bá lọ́rọ̀ ṣe rí tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló kó àwọn kan tó dàbí eégún èyàn ò gbúdọ̀ pàdé wọn mọ́ yẹpọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́nà wàá yá dànù ni wàá yá wọgbó kí ló dé ó kó wọn ó lọ wá kí òun láti Saudi àbí àwọn ará north ó tún káwọn kan wá láti Saudi ó dẹ̀ ní òun ti sọ wípé òun ò ń ṣe ọmọ Yorùbá mọ́ ọmọ Saudi lókù tóun fẹ́ máa ṣe ṣùgbọ́n gbogbo àwọn council of ọba ilẹ̀ Yorùbá wọn ò retí fi gbọ́ yẹn ìgbà tó ti sọ pé òun ò ń ṣọ ara Yorùbá mọ́ kí ló dé tó sì ń jókòó sórí àpèrè nǹkan Yorùbá kí ni nǹkan Yorùbá sì ń ṣe lọ́dọ̀ ẹ̀ kí ló dé tó sì ń pè lọ́ba tó sì ń jẹ́ kábíyèsí tó sì jókòó sí palace ó ti ná òun òun fara mọ́ nǹkan Yorùbá òun ò dẹ́ ṣe Yorùbá mọ́ Saudi ni ẹ̀dẹ̀ jẹ́ kó lọ jọba ní Saudi mo ti ń dúró kí àwọn council of obas kí wọ́n ti issue ọ̀rọ̀ sí online báwo lèèyàn tó sọ wípé òun ò ṣara yín mọ́ ẹ̀dẹ̀ sì ń jẹ́ kó máa dúró lórí àpèrè yẹn náà kí ló máa ń ṣe gbogbo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan ni wọn kì í ríro ó ní ìgbà tí kinní yẹn bá bàjẹ́ tán pátápátá kò sí wàhálà very dark man my brother for me I don't have anything against you you are my very good brother thank you for all the good work you are doing for our people you understand na all of us dey join hand dey do everything in a little way wey everybody fit do but my own little advice for you very dark man you don dey do this work everybody dey praise you my brother you see that Gumi if you don't know we are referring to Olúwo that gave you a chieftaincy title as Sheikh Ahmad Gumi of Yoruba land. Now that kind of person you want to associate with? If una get closer to very dark man, may una call am. May una help me call that our brother. May una advise am. May una tell am the truth and the whole sense to his sense. Before the water come begin dey pass garri, na make me dey talk this thing. You see that place where very dark man dey go? Na no go area o. That person where you wan go begin dey associate yourself with, that man go destroy your reputation for Nigeria. Many meaningful people they go run away from you. Nobody go want to get one or two things to do with you again. With that man, that Kabiyesi where you don't go meet, where they tell the whole world say he make you Atáyéṣe one of Nigeria. I never see that kind of chieftaincy for my life. As they call you now, say you be Òrìṣà ńlá. This is the same person where they condemn all the gods where they Yoruba land. My brother VDM, for your area where you from come, we know say
from house by house like this. Now every one of una get una God, small God, where una dey worship. Apart from going to God as a Muslim or as a Christian who say you dey worship the real God, una still get the small gods where everybody dey worship as an ancestral ancestor. Abi, make one person come out where he be king, come dey condemn all those things for you. How you go take answer that kind of human being? A man wey be say as terrorists dey pine everybody wey you dey holla up and down, wey dem no allow you rest for Nigeria. Make this man wey give you chieftaincy title now come and come dey tell us say na lie, na dem be the best person. Any terrorist wey dem catch or dem chase them away from where dem dey kidnap, make dem dey come inside, na him dey recruit them for Iwo there. Na that kind person you wan associate with? Abeg, make una call very dark man for where he dey hear word, make una advise am. Now be the only thing wey I want to for this one, because everything wey Oluwo dey do, he dey look for attention seeker. Ẹ ti mọ̀ wípé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Tẹ̀lé mi kó wá wo fídíò yìí. You see, I'm still saying it. Nigeria may not have election come 2027. You guys don't understand what is going on. You don't understand what is going on. Let me tell you something. I said something in my last video. I said Tinubu does not believe in one Nigeria. Not just Tinubu. The whole Yorubas, they don't believe in one Nigeria. The Igbos, they don't believe in one Nigeria. And these Igbos now and the Yorubas now that they don't believe in one Nigeria, they are working together. The Igbos, they've never been united the way they are united right now. When I mean united, I'm talking about the political class. Let me tell you something. The only people that believe in one Nigeria are those guys in the northern Nigeria, the northeast and the northwest, even the north central. They don't believe in one Nigeria. See, this thing is something that has to do with two Nigeria. That's why I am telling you that come 2027, we may not have election. We may not have because Tinubu knows. Tinubu knows that this country has to go into parts. He knows that is what the guy is working for. You see, in the past, I was like looking at Tinubu. I said, okay, Tinubu is going to work to favor these guys from the northern Nigeria, but he's not doing it. Tinubu has his own agenda, and the agenda of Tinubu is to partition Nigeria. You guys don't understand. Let me post. Go and check all the Igbos political class, both the business class. They are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you will just hear that the southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. But the business class, they are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you will just hear that the southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. Now, Tinubu now is in the UK. If Nigeria want to part into two, it's not the Prime Minister. The Prime Minister of UK has nothing to do with Nigeria parting into two. The people that have the power in palace, and that is where Tinubu is today. Oh my God. See, we've seen countries in the world that they parted into two without even shooting a gun. They never fired a shot. Nobody fought each other. They just did it peacefully. Yorùbá o, èèwọ̀ lè wo tí gbogbo àwọn ọmọ Yorùbá bá rárá fi balẹ̀ tá à jẹ́ kí ọ̀tẹ̀ àti àbòsí àtoríṣiríṣi hatred kó bò wá lójú ju bó ṣe yẹ lọ. Mo yìí tún sọ. Kó tó bínú jù, kó tó fapá jọ́rí inú ilé ẹ̀, kó tó fẹsẹ̀ jọlẹ̀, kó tó máa tó tá online lórí TikTok at everywhere. Tinubu no go area kìnìkan. Èmi ò fọ́ọ̀sì ẹ̀, ṣùgbọ́n àlàyé kékeré ni mo ní kí wá ṣe fún ẹ. Sórí, the only thing tí mo mọ̀ tí Tinubu tó lè sọ wípé Tinubu family àbí Tinubu fún ara rẹ̀ tó lè sọ pé òun nídìí lára àwọn ọmọ Yorùbá, Ọlọ́run kò ju second time pé òun nídìí ìbò lọ́wọ́ yín. Tàbá dẹ̀ dá sílẹ̀ tàbá túṣà 2023 ṣe é dìbò fún. Ṣáà dìbò fún, ìyẹn ló le jù láti become president. Ṣé kò maneuver ara ẹ̀ débẹ̀? Ṣojú ò ti everybody wa. Báwo lẹ̀yin Yorùbá ṣe wá believe pé tẹ́ ẹ̀ bá fún níbò ní second term kò ní jókòó pa síbẹ̀? Ṣé rí lọ́dọ̀ tí tèmi, èmi rí Tinubu bẹni tó ti parí second term. Third term ni mò ń rí tí bàbá ń ṣe lọ yìí.
ìwọ tó bá rí géèmù yẹn bó ṣe ń lọ wàá dẹ̀ rí wípé géèmù tí àwọn northerners mọ̀ play wípé kán da terrorists sí the whole of Nigeria kí ilé má gba àyàn kọ́nà má gba àyàn tí wọ́n ti ń ṣe already wọ́n rò wípé Tinubu máa succumb ó máa gbápálẹ̀ fún wọn ṣùgbọ́n ò rí wípé Tinubu kò rọ́ wọn báyìí tó jẹ́ sí wípé ẹni máa kú bẹ́ẹ̀ ó ti pàdé ẹni máa pa ṣùgbọ́n mo wá ń bi ẹ́ àṣà ní nǹkan kan tí Tinubu àtijọba ẹ̀ ṣe fún àwọn northerners tó sọ wípé wọ́n fẹ́ second term ńlá kí ló ṣe ìwọ náà béèrè ok Yorùbá báyìí ẹ ní economic wise àbí economy wa ò dáa èmi dẹ̀ ń sọ fún ẹ wípé kì í ṣe Tinubu ìwọ tó o bá ń gbé ní outside Nigeria ìwọ lọ̀rọ̀ mi lè yé tó o bá mú nǹkan tó máa fi €200 tó máa fi rà ní 2026 yìí about 2 years ago €50 ló máa fi rà ó lè má pé €50 tán tó jẹ́ sí wípé economically the whole wide world ló ń yàtà tó ń súfèé bí ní dákẹ́ country wo ló ti ń wò mí báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín ìwọ tó wà l'Amẹ́ríkà báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín àwa ti Europe Germany wàá máa gbé Germany òun ni giant of Europe àbí Germany economically wọ́n ti ní problem ìyẹn tó ń kọ́ kì í ṣe Tinubu kì í ṣe pé ìjọba globally ní gbogbo àgbáyé ni insecurity ṣé Tinubu ni ṣé ẹ rí àwọn northerners tó ń ṣe terrorist ni ṣe bẹ́ẹ̀ rí lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí sìn ṣe rò wípé lásánlàsàn òun ni àwọn army wa àwọn gallant soldier wa tí wọ́n discover pé àwọn foreign jihadists wọ́n ti wà lára àwọn ISWAP ṣe rántí fídíò yẹn tí mo gbé jáde ní last week àbí last 2 weeks tí àwọn army general tí wọ́n bọ́ síta tó láwọn gbọ́ information wípé àwọn foreign jihadists o wọ́n ti wà ní gbogbo ọ̀nà tó wọ Nàìjíríà ṣé ẹ ti gbàgbé fídíò yẹn tó bá wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé àwọn Nigeria army àti àwọn wèrè terrorists wọ́n wá ṣe tàtàtà ara wọn ó dẹ̀ pé bọ́ọ̀nù náà ló ti ṣẹlẹ̀ wọ́n wá cameraman àṣírí wá tú wọ́n wá rí wípé àwọn ọmọ Palestine ó wà lára àwọn tí ó ń kọ́ wọn ní jihadist tó ń kọ́ àwọn terrorist Moroccan ó wà lára àwọn tó bá ṣèṣe nínú ISWAP àwọn náà ń tọ́jú wọn torí kò sọ síta tó máa gbé wọn lọ ṣé Tinubu ló ṣe torí tí northerners bá ń finá mọ́ Tinubu ẹ jẹ́ ká jọ panupọ̀ ká béèrè lọ́wọ́ northerners á ṣà ní nǹkan tí bàbá Tinubu ṣe fún wọn ṣé báwọn náà gba muslim ticket ní last 2023 ìsìn tó wá sọ wípé second term yẹn kò possible ìwọ àtẹ̀mí dẹ̀rẹ́ mi tó bá bí mi ò rí nǹkan ẹyọkọ̀ bẹ́ẹ̀ tí Tinubu tó ṣe fún wọn ní northern part of Nigeria tó bá ìsọpá àwọn olóyè gbádùn wọn jù máa ìsọpá àwọn náà tí náà sì gbádùn wọn jù torí kò sí gbogbo regime tó bá take over as a president inú Nigeria tí ò ṣe northern ló máa enjoy regime yẹn jù either ó jẹ́ láti south o àbí láti north lọ́dọ̀ wọn ok ìjọba northern wo regime wo ló ti ṣẹlẹ̀ tí ó ti benefit ẹ̀yin Yorùbá tẹ́ wà benefited positively aggressively fún nínú ìjọba ẹ̀ báwọn gan bá sọ wípé candidate wọn tó jẹ́ northern ara wọn tó ń para wọn ṣé wọn gbà tí Yar'Adua ò fàyè gbà wọn ṣé wọn rán lọ sọ́run àṣàǹtì Buhari ṣebí gbogbo story tó wà lẹ́yìn Buhari case ṣebí gbogbo ẹ̀ la mọ̀ kí ló dé ta wá mú títí wa ta wá lé sórí igbá ta wá fi gbogbo nǹkan ta ti fi tì kí ló dé ta mú Tinubu ta fi sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ojú ọ̀nà tó da free ta ní kó máa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ta ní kí mọ́tò ó yá gbátẹ̀lé lẹ́yìn tí àwọn ọmọ Obi bá bọ́ síta mo ní tí ó bá jẹ́ Peter Obi ló wà bẹ́ẹ̀ ṣe rò wípé ìwọ̀nba tata tí Tinubu yìí rí ṣe rò wípé 1 billion 1 trillion Peter Obi máa rí ṣe àwọn northern ló máa control the northern need softer governor softer candidate weakening one tó jẹ́ wípé ó máa weaken gan bàjẹ́ tó yẹ pé àwọn náà máa control ẹ̀ lọ́bí bọ̀ wọ́n rí wípé Tinubu ò need the godfather kò sí nǹkan tí Tinubu tún need again lẹ́yìn ìbò second term tọ́nà fẹ́ ṣe yìí ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mò ń bi ẹ́ kí nìkan tó rò pé Tinubu need lọ́wọ́ àwa ọmọ Yorùbá ẹ jẹ́jẹ́ kó rí wá pé so ìgbà tá bá ti tiẹ̀ jẹ́ ní second term yìí tá kẹ̀yìn sí tá ṣe everything ìgbà yẹn ní gbogbo nǹkan tá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó wá ṣe fún wa ìgbà yẹn ló máa wá ṣe àbí ṣé nǹkan tó ń rò nìyẹn kò ní ṣe bó ti rí àwọn boys ẹ̀ bọ́ síta nísìn ẹ jẹ́ àbí calm down sórí tá a bá fún Tinubu ní support ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀ ń rò wípé Tinubu gọ́gọ́gọ́gọ́ là ń fún rárá ilẹ̀ bàbá wa là ń jà fún
lọ́dọ̀ ti tèmi gbogbo everything you see me do it for President Bola Ahmed Tinubu ilẹ̀ bàmí ni tí mo gbé dání òun ni mò ń jà fún torí Tinubu náà ni mo lè so mọ́ lẹ́sẹ̀ ok ẹjọ́ wo ni mo fẹ́ bá Peter Obi rò ṣé problem tó kà wọ́n láyà ní ilẹ̀ Yíbò kò tí wọ́n ti rojú tu ẹ̀ ṣáwọn tó ń sunkún marginalization káàkiri ok not part of Nigeria ní onísinmi ní onífọ̀kànbalẹ̀ yẹn ok ta ni ká wá so mọ́ lẹ́sẹ̀ ọ̀dọ̀ wa nìkan ló ìwẹ̀ bit peaceful ọ̀dọ̀ wa náà ti ṣímọ́ yìí báyìí sìn ta la máa so mọ́ lẹ́sẹ̀ ìgbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state ṣẹlẹ̀ kí ló dé tí gbogbo wo máa pariwo Peter Obi Peter Obi Peter Obi Peter Obi kí ló dé tí a máa pariwo Àtíkù ṣebí Tinubu náà ni gbogbo wa pariwo fún bàbá Tinubu má yẹ kójú tì wá bàbá Tinubu má dá wádà bàbá Tinubu má ṣe kinní kan ó dẹ̀ bọ́ síbẹ̀ ó lọ ṣe nǹkan tó yẹ nǹkan tá a béèrè fún ó tún wá ṣe tó àwa majority ọmọ Yorùbá àwa la tún condemn kí ló ṣe kí ló mọ̀ ọ̀rọ̀ yín sú mi díẹ̀ o ọ̀rọ̀ yín fẹ́ máa sú mi díẹ̀ o ọ̀rọ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ ìgbó dàbẹ́ ni wípé ọ̀rọ̀ òye yín rárá àwọn tabadẹ̀ ń tẹ̀ láti ṣàlàyé fún yín majority yẹn ẹ fẹ́ gbọ́ ó dìgbà tẹ́ bá fi agídí sí nǹkan àti ọ̀tẹ̀tẹ̀ láìkì jù yẹn tẹ́ bá ti fi ba nǹkan jẹ́ ẹ wá máa dúró kéèyàn kan wá dìde kó wá bá yín tún nǹkan tẹ́ bàjẹ́ yẹn ṣe tálẹ̀ rò pé máa wá ṣe no kò sẹ́nibọ̀dì nobody kí nìyẹn ti bàjẹ́ náà ni ó máa bàjẹ́ lọ ni adẹ̀wà sọ fún yín pé ẹ ti ẹ̀ fi ìwà ìbàjẹ́ sílẹ̀ ẹ má jẹ́ àlò ọ̀tẹ̀ this time around ẹ jẹ́ à unite kí àwọn other tribe nù Nàìjíríà kí wọ́n lè mọ̀ wípé yes Yorùbá àwa ni bàbá àwa làgbà gbogbo wọn sẹ́ẹ̀ ibẹ̀ ni kọ́kọ́ náà la tún yìí lọ o tún tẹ̀lé mi kó wá wo fídíò. I'm so surprised that the governor of Oyo State can just make such a statement. Why? I'm surprised because this is a chief security officer. Well, he has no constitutional power over the police in the state. What are you talking about? But did Mr. Makinde don't allocate security force for himself? This thing has happened in so many states where governors take charge. It has happened before. How can the governors take charge when the I'm going somewhere. Okay. It has happened in Ekiti State under Fayose. It has happened in Borno State. We know how the governor takes charge. Putting blame here and there will not help Mr. Makinde. If there's anything is hiding, why is he politicizing this? I'm surprised. In a situation whereby 6 hunters died, 3 Amotekun died, a lieutenant in the army died, Ojedokun died. You are here telling us what is not. Putting blame. What effort when this thing happened? What effort did Makinde made? Immediately it happens. He could not even call Mr. President, expect Mr. President to call him. Is that how to work? Is that how a chief security officer of the state work? No, I'm so disappointed. Calling for international intervention. On what? Based on what? It shows he has failed. And I'll call on Makinde, the governor of Oyo State, to resign. You are calling on the governor? I'm calling on the governor to resign because he don't have the ability. He's also a presidential aspirant. And so, a presidential aspirant who doesn't have ability to handle security in the state should resign. On what grounds? But security is not in charge of the police on this ground, number one. When anything happens in any state of federation, the state governor needs to inform Mr. President. Yes, Mr. President must have heard about it. He needs to inform Mr. President, not vice versa. Not vice versa. Number two, for the first 2 days that this thing happened, Seyi Makinde was politicking. He was unconcerned. He was thinking that it is against Mr. President. And then every effort, what effort did Seyi Makinde make? It ensured that he didn't call no meeting at all. He didn't call the hunters, the Amotekus. He had to make the first move before Mr. President will come in. Kí Makinde resign bí ti bó. Èmi gan fúnra mi mò ń fọ̀ sí impeachment lọ́dọ̀ Makinde. Ṣé ẹ rò wípé gbogbo nǹkan tí Makinde ń fò làkàlàkà tó ń fò ìlìgbìlìgbì yìí ẹ rò wípé ó máa fara re lọ ṣá? Ṣé ẹ rò wípé ó máa fara re lọ? President Bola Ahmed Tinubu tí ìwọ àtẹ̀mí ti mọ̀ lánàá kó tó dé ni. Wẹ́ àgbà máa ń rárá gbà téèyàn bá ṣe ń dàgbà sí ó máa mójú kúrò lórí àwọn nǹkan kan. Ṣùgbọ́n tó bá jẹ́ ní ìgbà tí bàbá Tinubu sì sangun
tí ọmọ olódò dé dúró wámwám mi sọ pé wọ́n dúró wámwám o Toyin Young bóyá bí 20 years ago ní gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí Mákindé á ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á ti máa ké wáyò Allah á ti máa ṣe kí ni á ti máa ké wáyò Allah á ti mọ kí ni scores ṣé ó tán báyìí o wọ́n ní kí Mákindé resign ṣé kò wá tó bẹ́ẹ̀ èmi ò rí ibi tí gọ́vnà ti ń forí gbárí pẹ̀lú pírẹsidẹ́ǹtì o mi ìdẹ̀rọ̀ wípé Fáyọ̀ṣe gan ṣe tó lè nígbà ayé Ọbásanjọ́ tán ti impeach ẹ̀ dànùdànù ṣé Northerner náà ni Ṣèyí Mákindé trust blindly to this extent tó ń ṣìwàwù sí àwọn èèyàn tiẹ̀ ṣé ká sọ wípé Ṣèyí Mákindé ò tí ì gbọ́n mo ti tinú ẹ̀ ní nínú ọ̀rọ̀ pé wọ́n Nàìjíríà lótìtọ́ la máa sọ pé àwọn politicians they are one but my dear níbi tí ọ̀rọ̀ Nàìjíríà tó dé dúró lénìí wọn kàn tí declare Nàìjíríà officially pé oníkálukú ti wà láyé ẹ̀ ni ṣé wo rí wẹnulẹ̀ kó wẹnu ọkọ ni Northerner wo lórí tó ń jà fún Southerner Southerner wo ló wá rí tó wá tó ń jà fún Northerner níbo ṣó ti wá rí wípé Nàìjíríà gan ti kọ́kọ́ ṣá sí méjì already tó jẹ́ sí wípé northern part of Nigeria and southern part of Nigeria bóyá ibẹ̀ yẹn gan ni bàbá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá 6 geopolitical zone tọ́nà fẹ́ fi sílẹ̀ yẹn náà ni òun ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ èyíkéyìí tán bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ ṣáà ti ẹ̀ bẹ̀rẹ̀ láti ibì kan because regional restructuring èyíkéyìí òun là ń rí fìrìfìrì ẹ̀ báyìí tí bàbá Tinubu tí wọ́n fẹ́ ṣe state police tí àwọn house tí wọ́n ná pass bíìlì nísìnyí wọ́n náà ti withdraw èyí tí house tí wọ́n ná pass wọ́n ní eléyìí tí bàbá Tinubu tó draw tó gbé sílẹ̀ gangan tó bọwọ́lù àwọn làwọn fẹ́ adopt nísìn and then ní Abuja state capital wọ́n ní kò ní sí state police ń bẹ́ẹ̀. many things ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà Yorùbá ẹgbọ́n mọ́ tinú yín ohun tí mo ṣì ń insist tí mo ṣì ń sọ ni wípé kí ló fa àrífín orí burúkú látọ̀dọ̀ Ṣèyí Mákindé sí Tinubu ẹgbẹ́ bígbó tábánikà gbé sílẹ̀ lọ́jọ́ orí ṣé Mákindé ọmọ láfẹ́jẹ́ sí bàbá Tinubu tó bá délé ayé bímọ àìgbàgbé èjì tán official èjì tán fi sàn láì gbogbo wájú ọmọ bó ṣe ń lọ tó bá wá sọ wípé èèyàn délé ayé àṣì fíò báyìí ni Tinubu fi ju Ṣèyí tó bá sọ̀rọ̀ politics náà ṣé òun àti Tinubu wà on the same table ni tí ò bá ṣe wípé kí ló wá fẹ́ fa àrífín orí burúkú ẹjọ́ wà ní first term nísìnyí àárín yín ti bàjẹ́ anything ló lè ṣẹlẹ̀ mi ò rule it out ṣùgbọ́n eléyìí tí Mákindé máa fi wá fi ìbínú àti ìtara pé òun fẹ́ pay Tinubu back lórí ìjọba ẹ̀ pẹ̀lú gbogbo géèmù tó gbé kalẹ̀ tó ń play yìí òun ló máa jẹ̀bi because gbogbo géèmù tí Mákindé ń play pẹ̀lú ìjọba Tinubu láti bojú ẹ̀jẹ̀ láti bà ìjọba ẹ̀ jẹ́ òun ló ń dàlé lórí ṣé ẹ̀wẹ́nu lẹ̀kẹ́ wẹnu ọkọ ni gbogbo géèmù yẹn ó ń laná ọmọ lọ́wọ́ ni kẹ́dẹ̀ máa wá wo àìmọye àwọn prophet online about 2 years ago tí ó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí sìn ó kéré jù 3 bàbá ti bẹ̀tán ti sọ prophet Nasiru ti sọ prophet Adébáyọ̀ ti sọ to mention but few ìpé kí ni ìgbẹ̀yìn tẹ́nà Mákindé wọ́n ní tí ò bá já síkú á já sáìsàn àbí kó ṣẹ̀wọ̀n ẹ̀dẹ̀ wá jókòó nínú mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ìwò lóru ipò ní Mákindé ń ṣàn ọkọ̀ ẹ̀ lọ yìí báyìí tí ìwà tí ní tájọ ń wò ṣe báwọn làwọn èèyàn APC náà ti ní kó resign yìí báyìí àwọn tí wọ́n kò sí wàhálà ilẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan ló má já sí ohun tí mo mọ̀ ni wípé lórí ayò tí Ṣèyí Mákindé tó ń ta lọ́wọ́lọ́wọ́ ó dá mi lójú jàdá lọ pé o ò lè jẹ wàá jẹ politically bẹ́ẹ̀ ni wípé Mákindé ò fẹ́ ní kò fẹ́ make kò ní interest inú politics mọ́ báwo ló ṣe máa blind ló ṣe máa trust àwọn Northerner blindly even at this particular period tí Northerner tó wọ́n tiẹ̀ máwọn èèyàn wọn torí wọ́n ti mọ̀ wípé wọn nídìí Obi kò sọ́jọ́ tó bí ń bọ̀ Àtíkù wọn ní dìbò fún wọn wá bìlíìfù pé ọmọ iná ni kán rán síná ọmọ Yorùbá náà fẹ́ fi gbógun ti Yorùbá Mákindé ó wá fi ara ẹ̀ jìn wípé ìwọ ló fẹ́ jẹ́ ọmọ iná ó dẹ̀rọ wípé gbogbo ilẹ̀ kó o tó ajíire sórí ìwọ̀nba àwọn tó ń support ẹ̀ politically Ọlọ́run bá ń gbọ́ deep inside them àwọn gan pè é lórí jìnnà ọmọ àlè Ṣèyí Mákindé gbogbo
gbogbo ọmọ kóòtù àjíire ló pè ẹ́ lọ́mọ àlè ìwà burúkú ló ń wù bọ́ kí ló dé tó ṣe jẹ́ wípé tó bá ti di tẹ́nà tí ọmọ Yorùbá jẹ pírẹsidẹ́ǹtì ìgbà yẹn ní ẹ̀yin most of ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá lẹ máa ṣe kàkàkà mọ́ wọn ná ṣùgbọ́n tí other tribe bá jẹ pírẹsidẹ́ǹtì ẹ máa ṣé àrí Mákindé ní ìgbà Buhari ni kí ló dé ṣé o lè ṣíjú lásán wo Buhari ni kí ló dé tó jẹ́ pé téèyàn tí yín bá ti wà ń bẹ̀ ẹ máa ṣe wà àrífín wípé kò já mọ́ nǹkan kan ẹ throw ẹ under the bus ẹ máa fi polẹ̀ ẹ máa ṣe rádaràda ẹ máa fi ẹ fi ṣe yẹ̀yẹ́ lójú àwọn every other tribe ṣùgbọ́n tó bá jẹ́ other tribe ló wà bẹ́ẹ̀ ẹ gbé sórí bíi ti gálà ẹ máa hawk kiri àwọn ìwà burúkú wọ̀nyí tí àwọn ọmọ Yorùbá tá yàn láàyò mo máa ń tẹnu mọ́ mo máa ń sọ ó máa hàn wá lé mọ́ ẹ má máa rò wípé bá ṣe ń ṣe lọ yìí bó ṣe máa rí forever lélẹ̀ ó máa tó stage kan gbogbo kíní yà á máa bounce back lé wa lórí eléyìí tá a dẹ̀ bẹ̀rẹ̀ ibi tá a bá dé yìí ó ti ń bounce back already ojú wa dẹ̀ máa bó tá a bá tètè jí lójú oorun ká dúdì nífù ká mọ nǹkan tá à ń ṣe tá a bá rò pé gbogbo nǹkan tá à ń ṣe a fẹ́ fi bojú Tinubu jẹ́ ni Tinubu has nothing to we have nothing to offer Tinubu ṣé ìbò tẹ́lẹ̀ fẹ́ dì dì ní first time ó yẹ kó yẹ yín ó débẹ̀ bẹ́ẹ̀ bá di second time Tinubu máa yìí wá ń bẹ̀ ṣùgbọ́n ṣé ìgbà tẹ́ bá ti wá di yẹn la wá fẹ́ béèrè kan ní first time a dìbò fún ẹ wo bá ṣe pariwo Tinubu wá ṣe lè fún wa Tinubu wá ṣe tàn fún wa Tinubu wá ṣe gbá Tinubu wá ṣàwo ta ló yẹ kó sọ̀pà kan nù kó má dá sí wa second time ló tún wá tó yẹ ká ṣe àtúnṣe ìgbà yẹn lẹ tún wá múra kankan mo ní tèmi mi ò jẹ́ máwọn gbé gba ọ̀tẹ̀ kò sí nǹkan tí bàbá ṣe fún mi ní 2023 torí ogun tó wà nílẹ̀ tó ń jà yìí òun lèmi rí òun ní ọ̀pọ̀lọpọ̀ wá rí tá a ṣe ní pé kán wá support wa nu Yorùbá nation ká gborí léde ìgbà téèyàn ọmọ Yorùbá dẹ̀ sọ pé ẹ̀ tí ì ṣe tán wípé kó máa lọbẹ̀ ó dẹ̀ ti wá wà ń bẹ̀ sìn èwo wá lè wo orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowee kòkòkò Akéde Oòduà 1 òun ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel support my brand Ọlọ́run á bá mi support ẹ má gbàgbé láti drop comment ẹ má sì gbàgbé láti bá mi like bá mi thumb up God bless you as you do so greatest Yorùbá race great o.